tọ́pọ̀ kan lọ títí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́lẹ̀ jẹ́ ń kí lárúbá lẹ́nu wọn ọmọ kéwú lárúbá ni wọ́n gbọ́ lárúbá àwọn gan balance léyìí tí yóò dodo ọ̀rọ̀ lárúbá àwọn balance lárúbá ọ̀pọ̀lọpọ̀ wọn kà kéwú bí ẹ máa sẹ́rí kò sí fàárí mi tà sọ yìí òdodo ni gbogbo olùkí ọ̀pọ̀lọpọ̀ wọn kí àwọn náà ké akéta tún wá ké mi kù àbí wọn ka ọdún mẹ́jọ wọn ka méje wọn ka sanawi wọn ka tọ̀jì àwọn náà ka sanawi àkàtọ̀jì lẹ́yìn ilé wọn atọ́kọ̀ọ́dún méje kan diploma njọ́ àti nkéwú lọ́wọ́ nínú àwọn student tó gúdù tí wọn ní wá wá ti ní 1 to 3 láàrin 400 300 student yẹn bá ń wá láàrin 1 to 3 ní 300 ṣé ó kéré ṣé nǹkan tí ń ṣe òye tó ìpínlẹ̀ láàrin 1 to tọ́ba ṣe náà 1 to 3 lẹ́tì bá ṣé student ń fúyẹ́ njọ́ mo ti wọlé kí mo fi jáde kọjá 1 to 3 mo wá kéjì bẹ̀ náà tán mo jáde sanawi tó jíjọ gbóyin kàtẹ́ fi ń pera yín láfa mo tún lọ sọdún méjì ń bàdàn àmọ́ wá parí eléyìí mo wá lọ sọdún méjì ń bò mí tí ì ṣe nǹkan mi kojú kéwù yìí náà lọ alárùbá wò lọ́wọ́ aṣọ ìwọ ń sọ tiẹ̀ locally èmi ń sọ tèmi internationally mo gbá àárín àwọn tí wọ́n ń sọ tá a jọ ń sọ jìndòjìndò ẹ̀ lọ́dún méje mo ń communicate pẹ̀lú àwọn afa àwọn tó ń darí yunifásitì àwọn lecturer tí ń kọ́ wa mo sì jáde ọdún tí mo jáde èmi mo lead fíkì wá òṣùlù wọ́n fún wa ní sàfitikẹ́tì ẹni tó dọba Saudi lónìí òun ló fún wa gọ́fìnà Riyadh níjọ́ náà òun ló wá fún wa sàfitikẹ́tì èmi nìkan ni black man láàrin àwọn tó gba sàfitikẹ́tì lọ́wọ́ rẹ̀ èmi nìkan ni black man kéwù lọ́wọ́ ló kéńsì kìí ṣe pé kéwù náà yé ọ̀pọ̀lọpọ̀ ìdẹ́fẹ̀ àwọn kéwù yé wọn tẹ́ bá sọ fún wọn pé ẹbọ ọ̀dà ogun ọ̀dà yọ wà lọ́ọ́ má dé sí wa lẹ́mọ̀ bí àyèmọ̀kan hàn lára ọ̀pọ̀lọpọ̀ yọ́lá nàbì ní tàdáwáwó ibadallah ẹ̀yin ẹrú ọlọ́run ẹ̀ máa sọ̀gùn kọ́mọtúmọ̀ dàwà àti sẹ́hìrù tí a bá ní dàwà oògùn òwòsàn ni wọ́n ń pè bẹ́ẹ̀ tí a bá ní sẹ́hìrù irú oògùn tó ń sìn ni wọ́n ń pè bẹ́ẹ̀ yọ wàá fi túmọ̀ oògùn òwòsàn tú sẹ́hìrù ẹ bá ní ọlọ́ọ̀ni wà láyé fúlẹ̀ òsá ẹrù ẹ̀sùn àtá yóò níbẹ̀ ni ọlọ́run láwọn òpìdán wọn ò ní bí wọ́n bá dé wọn ní rúlà ká ní wọ́n ń pè lópìdán kò ní rí yanjú yóò láwọn májíìkì ọmọ tún máa májíìkì ni èyí tí wọn náà ń ṣe òun kí n tírèsì ẹ̀ tí ò fi jẹ́ májíìkì mo fi lọ́pọ̀lọpọ̀ àyè màkà tó ń sọ̀pọ̀lọpọ̀ ẹ bá ti wá dọ́rọ̀ ògùn ọ̀dálẹ̀ wọ́n máa jà tẹ bá dọ́rọ̀ pé ẹ má pèsè wù má ẹ má pe ọlọ́run bùkátà yẹn ẹ má dànù ọkọ̀ yẹn má ẹ máa dáná ẹ̀kọ́ lọ́wọ́ wọn bẹ̀rẹ̀ jà kò sí tí wọ́n ń jà sí torí pé bọ́ ni wọ́n gbé dání intaalo súná sì gbọ́dọ̀ fi bẹ̀rẹ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ ẹbọ dání torí sábà pé bẹ́ẹ̀ bá lọ ẹbọ kúnná ìran ò lè dá àwẹ̀ ò lè dá sàká ò lè dá máka ò lè dá bẹ́ẹ̀ kọ́ gbẹ̀rún mọ́sálásí ọlọ́run ní tẹ́wọ́ gbà èyí táàlù súná fi jẹ́ ni ọlọ́run táwọn fi jẹ́ kèfèrí náà nù àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ̀dọ̀ wa ń bí kò wọn ò ṣe pè ní kèfèrí torí rísìn kan kí ni rísìn yẹn àyèmàká wà lára wọn torí sábà pé tí ó jẹ́ kébìrù mi sọ̀rọ̀ eléyìí hùn irú bí tí wọ́n wà hùn èmi náà ti gbàgbẹ́ kọjá rí ọ̀pọ̀lọpọ̀ àbá súnà mi lè máa yọ kò ní lè sọ bí mo ti sọ̀hún yóò dèkílẹ̀ àwọn tààrà ni òun ti ń dèkílẹ̀ àwọn yẹn kò rí rúnrìn rí ọkà bá rẹ̀ ẹnu súnà ni ẹni bá rin àwọn àrìn yẹn rí yọọ mọ̀ pé àwọn èèyàn yẹn wọn èyí ṣe ẹlẹ́bọ tẹ́ ẹ lè pè wọ́n hàn wọ́n lẹ́lẹ́bọ ní tẹ́ ẹ lè pè wọ́n ní aláìmọ̀kan kí ni ọjọ́ jẹ́ bẹ́ẹ̀ àáfàá tọkọ ní kórìtàbí tọkọ lásìmáwí tọkọ ní rìsálà tí ń kọ́ tẹ̀fsírì òun náà ní ń kọ́ níbo ti yẹsẹ́ wò njọ́ta ti ń kéwu la ti ké bí wọn ti yẹsẹ́ wò pọ̀ mọ́ kéwu táàrù pé wọn ànábì jọ mu wá náà ni njọ́ta ń lọlé kéwu náà láti lẹ́yà Facebook tá à ń kọ ògùn sí báyìí ti ń kọ ti kéwu là ń kọ ti dúdú kọ́dà àwọn àfọwọ́tún wá kíláàsì wọn ni ẹ jẹ́ ń ṣe yín láǹfààní lónìí ọyẹ mú bẹ́ẹ̀ rẹ̀ mú wí ẹ̀kọ́ lẹ̀ àfa ti ń kọ́ wa ní fíkíù ti ń kọ́ wa ní tẹ̀fsírì òun ló tún kọ́ wa lóògùn náà ọ̀dàrú àbí ọ̀dàrú sí ẹ̀rí pé tí màkàtọ́ lágbára ọ̀bá dé àti ya méjèèjì ó ṣe kí ni wàbí táálí kí ló lídìí yẹn débẹ̀ yẹn àyèmàkà tọ́lẹ̀ ní ti ń sọ gan ọ̀mọ́ lẹ́bọ̀ kọ́ gbẹ́bọ yé lọ́bẹ̀ ló fi jásí pé ìmọ̀ ọ̀tọ̀ àgbọ́yé ẹ̀sìn ọ̀tọ̀ lárúbáwá sísọ ọ̀tọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn ọ̀tọ̀ ó yàtọ̀ tó síra wọn
ìyẹn lè gbọ́ lárúbáwá ó lè máa tó Al-Qur'ani tí ó bá ságbó yẹ́sì ń bẹ̀ kò ní dẹ́bọ̀ ma yọ kàn máa tó ara fi lọ tọ́ra wa náà ti wà nílùú pò yẹn gbà kan rí ó jẹ́ kí condition wọn yé wa bẹ́ẹ̀ ni ó wá jẹ́ ká ní pìtì fún wa ká láàánú fún wa ká fojú mi wò wọn lábẹ́ ṣẹ̀ríà yàtọ̀ sójú tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ojú tí wọ́n lẹ́tọ̀ọ́ sí lè bọ̀ àmọ́ lápá wa náà makin agbó condition wọn yé ló jẹ́ àpè wọn ní aláìmọ̀kan wàláhì àìmọ̀kan ni wàláhì àìmọ̀kan ni àwọn tíra ń bẹ bí ọba sí màlára rẹ tó bá ń kà gbogbo tí wọ́n ń ṣe yìí lóòrò pọ̀rọ̀ ni ń gbé yẹn bá lọ ra Mathalatul Ghazali tí wọ́n yà á tì mí sí gbogbo ẹ̀ tí wọ́n sì pé Ghazali ní Hujjatul Islam àbí wọ́n bá lọ ra mọ́nbà Usul Ramli mọ́nbà Usul Ramli yẹn ó tó tẹ́lá tí mo gbé dání ó tó wọn ò fi pálí sẹ́yìn rẹ̀ wọn ò fi rúkìní yìí sí pálí wọn fi sí wọn jẹ́ àlẹ́ fi kíní yìí sí ń sin o àbàbàtà yìí tó kí ló ṣe nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ lọ ní bisimilah asalaatu nígbà tó ṣe pẹ̀tọ́ wọn nítọ̀ wa hadha al-kitabu katabnahu ala manhaji ahli sunnah wal jamaa ó fẹ́ bẹ̀rẹ̀ bí wọn ti yẹ iṣẹ́ wò níbi ìpè wíwò tíra tí wọn fi ń wò pẹ̀tọ́ léyìí ó wá fẹ́ sàlàyé bí wọn ti máa yẹ ìpè wò ó wá nítọ̀ wo tíra yìí o asílẹ̀ di kitabu wa sunnah àtọ̀ ìhìn ẹ lọ́ọ́ ra àwọn ń ta lọ́jà gègé ẹ bá mo ti wí o ń bẹ lọ́fíìsì mi mo lè gbé wa sẹ́ni tí ó wà nínú iṣẹ́ kan la tí ó fi mọ̀ pé a idán ni ọ̀rọ̀ òsàlélẹ̀ yìí ń sọ tí ń pè kìtàbù tọ́ba kan náà yóò kàn rò pé òun wà lórí dáadáa ni tíra wa pọ̀ bẹ́ẹ̀ tó pé ń sọ àwọn èèyàn nù táwọn tí wọ́n ń kà rò kórí dáadáa ni àwọn wà torí kò sí ìmọ́tótó tí wọ́n fi sẹ́kàn yẹn ìmọ́tótó sí bẹ́ẹ̀ bá fẹ́ ṣe mẹ́díkù yóò lọ sí sukù tọ́ba dọ̀mù yóò sọ ọdún méje abẹ́ẹ̀kọ́ ọdún mẹ́fà yóò fi kàwé ọdún kan yóò fi ṣe practical abẹ́ẹ̀kọ́ tọ́ba wa parí ó ti kí wọ́n máa pè é doctor abẹ́ẹ̀kọ́ ni odidi hospital yóò máa jùkún yóò máa dàgbìn yẹn lóhùn bẹ́ẹ̀ bá lẹ́dí fún yóò dà lóhùn bẹ́ẹ̀ ni nínú yóò dà lóhùn tọ́ba wa yá wọn wà ní tọ̀ wọ́n fẹ́ specialize abẹ́ẹ̀kọ́ yóò wà ní ọdún kan tí ó ṣe kí ni tọ́ba specialize tán kálẹ́rì lọ́ba specialize lérí tó yẹ pé ojú ọ̀tún àtòsí ní í sí tọ́ba lọ gbé tí bá yóò lóhùn ọ̀ máa gbé tí òun náà ti kọ ọdún méje ijó ní kó tó specialize ọdún méje tẹ́lẹ̀ fi ń pèrè ní àgbà dókítọ̀ òun kà tán ó tún wá kà mí kún nígbà wá kà tán ọ wá wà níbi kan tó kéré gbogbo tó kéré òun yóò lè yanjú ẹ yóò ṣe kí ni kéde pé ọmọ gbogbo tí yóò ní iná kọ gbàgbé gbogbo tí yóò ní ti da àyèmọ̀kan òun ni wọ́n wá fi ń jẹ́ dókítọ̀ bímọ àwọn tí wọ́n ń júwèé ẹ̀sìn níbi tá a wà yìí bó ti rí nù àyèmọ̀kan ní fi ń ṣẹ̀sìn èèyàn tá a bí ọ̀tọ̀ ọlọ́kàjú sanáwé lọ kí ló fẹ́ sọ nínú ẹ̀sìn pẹ̀lú ẹni tó lọ lè specialize lérí ìmọ̀ àkídà àbẹ́ specialize lérí ìmọ̀ fíkíù àbẹ́ specialize lérí omi ìgbà dọ́kítọ̀ lérí fíkíù ẹlòmíì ní master lórí àdìsí ẹlòmíì ní master lórí òṣùlù fíkì kí ni ìwọ ọmọ secondary school fẹ́ sọ kí ló fẹ́ sọ màláìkà kankan ò ní sọ wáyé kankan kalẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni kaba ló ń gba wáyé òpùrọ́ ni wáyé kankan ò lè sọ̀kalẹ̀ màláìka kan ò lè kẹ́ni kankan o bali jẹ̀nu bá wà ń kọ́ yẹn kọ́lẹ́kọ́ retí ọkọ̀ ẹ̀yìn àdìjẹ́nu bá yọjú tí wọ́n ń kọ́ kéwù kọ́lẹ́kọ́ retí ọkọ̀ tí ọkọ̀ yọ tọ̀ èèyàn tọ́ kéwù ni al-ilmu Imamu Ali ní al-ilmu bi ta'allum Imamu Ali ó ní al-ilmu bi ta'allum ìmà ó ní di kọ́kọ́ èèyàn kọ́ mímọ̀ ni kọ́dà àwọn afẹ́sìn wọn ò fara mọ́ kọ́ da ó níbi tó dé tó máa dá tírà ká àwọn afẹ́sìn ò fara mọ́ kọ́ kà lọ gbọ́lára wa jòkó ọmọ ká tírà ọlọ béèrè lọ́dọ̀ àwọn tó ju ọlọ́pẹ́ mọ́ ká nǹkan báyìí kí ni wọ́n ń ṣe kí ni kí làgbọ́ yẹn ti mọ̀ ká yìí wọ́n tọ́ ẹ̀ sọ fún ọpá gbọ́ yẹn tó kárí ọ̀yẹ̀sìn yẹn ṣe gbẹ́nìkan kà lọ gbọ́lára wa yọ kà lọ ra tírà ní gbogbo àwọn àfàgbàgbàgbà wọ́n tún ní alukọ̀ tí wọ́n máa ṣe kí ni tí wọ́n máa lọ táwọn àfọwọ́sọ mọ̀sálẹ́ pé tí wọ́n ń wí ń bí rèé òun gé ó ti gbọ́ yé bákan níjọ́ wọ́n bá sọ̀rọ̀ fún yàrá pé ókè ìyẹn ní pé tí mo gbọ́ yé ò rí bẹ́ẹ̀. ẹnìkan mọ̀kan wá sọ̀rọ̀ sínú ẹ̀sìn ló jásí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a bá sọ̀rọ̀ ẹ̀bọ tí wọ́n ń jà yẹn àyèmọ̀kan kan tí ń sọ̀pọ̀lọpọ̀ àyèmọ̀kan tó lágbára gan tí wọ́n wá jòkó ní ọ̀pọ̀lọpọ̀ nídìí kan padà sílé kéwù wàláhì làásìm wọ́n nídìí kan padà sílé kéwù nídìí àmọ́ wọn nígbà torí nǹkan kan bẹ bẹ́ẹ̀ yẹn bá ti dọ̀gá láwọn abì kan kò ní padà sẹ́yìn o ntí ọmọ bá lọ ní ọmọ bá lọ kò sí tẹ́lẹ̀ wí o
ntí ọmọ bá lọ ntí yẹn bá fi ṣe tó bá fi dọ̀gá bí o ti máa bá lọ kò ní padà bẹ́ẹ̀ yẹn bá ń ṣe tí máa ń rówó kò ní padà bẹ́ẹ̀ yẹn bá ṣe tí máa ń rí kò ní padà yóò máa lọ́ra wọn ni kò sí nǹkan kan kò lè dẹ̀yìn mọ́ pé owó yẹ wá dúró iyì yẹ wá dúró yín wá dọ́mọ yìí àwọn màmá balùwà yìí ẹni bá ti dọ̀gá di aburú kò ní padà ẹ má lè di pé táwọn bá kankan o àbẹ̀ni ọlọ́run bá sọ àánú kọ̀ọ̀kan bí ó sì ṣe yóò ṣe táwọn bá ń kọ̀rọ̀ ni kò ní wí ń tàṣàgbà wàláhì bó ti rí nù nǹkan mẹ́ta ń bẹ tẹ́yẹ bá ti rí bí nǹkan tí ń bá ń ṣe kò ní padà bẹ́ẹ̀ yẹn bá ń ṣe nǹkan kan bá fi lè rówó ń di nǹkan wọn àti padà ọlọ́run mọ́ bẹ́ẹ̀ yẹn bá ń ṣe nǹkan kan bá fi lè rí iyì àti padà ọlọ́run mọ́ bẹ́ẹ̀ yẹn bá ń ṣe nǹkan tó bá fi lè dọ̀gá àti padà ọlọ́run mọ́ omi nù wọn náà àwọn afáàtì ẹ̀ ń ṣe kíní wọn tí ẹ bá ń wó wá sí ruwa ọ̀pọ̀lọpọ̀ àwọn wá sí mi omi máa sọ fún mi pé wàláhì Sheikh Imraan wàláhì àmàpá àfààní ọ ìmọ̀ sì yí ọ yóò ti gbọ́ yìí tí ọba tiẹ̀ mọ kọ̀sọ́ọ̀lẹ̀ ni kọ̀sọ́ọ̀lẹ̀ ni kọ̀gbà náà ni pé yóò àwí tí a máa ṣe tí a ní yóò wí tí ọba wí a máa ṣe tí wà ní àwọn omi ò ní àwọn kíní ọ̀rọ̀ gidi wọ́n ń sọ o àmọ́ wọ́n ń ba nǹkan jẹ́ ní ti ń jẹ lọ́lẹ̀ ń bàjẹ́ wọ́n ní tọ́ àwọn kíní àwọn sọ́dọ̀ sínú wọn máa sọ̀rọ̀ gidi o wọ́n máa sọ̀rọ̀ dáadáa ń gbà mí o ọ̀rọ̀ wọn máa ń kàn tiẹ̀ máa lẹ́rìí àmọ́ wọ́n ń fasada tìjára wọ́n ń ba òwò jẹ́ ọ̀rọ̀ tí ń jẹ ní ń sọ yẹn àtọ̀rọ̀ pé ń wìdúró yẹn lẹ́yìn rẹ̀ alùsùnà gbọ́dọ̀ lọ́ta láwùjọ Yorùbá torí pé ti wìdúró àwọn yẹn lẹ́yìn àwọn yẹn gan gbogbo àwọn yìí náà ta jòkó ara wọn ni wá ká tó dàbá yìí ara wọn ni wá ká tó dàbá yìí ọ̀pọ̀lọpọ̀ yìí náà ti nájà àwọn adarí ẹ̀ tó débi ẹni tó jọyìn Sufi kẹ́ni tí ń jó káàkiri ẹni tí ń sàṣìkìrì tí ń ṣe nǹkan kan lọtijọ́ yìí kàdídí àtìjàníyà nǹkan kan bẹ́ẹ̀ kò sẹ́nìkan tí ò níbi tó nárí tó bá jẹ́ pé tó nífẹ̀ẹ́ Ọlọ́run láti lẹ̀ kó tó já sọ́dọ̀ Al-Sunnah ẹ̀ bá ti já yín wọn ọ̀tá wọn la jẹ́ ẹlòmíràn wo tẹlifíṣàn yóò rí jàmá rẹ̀ pé ilé yìí náà ti débẹ̀ wọn ìdọ̀rí àfa àwọn ọmọ láti jọ tó ti rí ọlọ́dọ̀ mi ìjọ ẹni tó ń tẹ̀lé tẹ̀tẹ̀lẹ̀ kó tó débi níjọ́ tó bá ti wo tó bá ti rí pé o ti bọ́ síbí èmi pẹ̀lú rẹ ti dọ̀tá ọtọmátìkì kò lóríire kankan tí ọkọ̀ kìíní ma ya o ti débẹ̀ o tọ́lọ́mọ̀ pé nípa ti dérú bí o ti bọ́ kò sí tàn má kò sí lu jìbìtì má ọ̀rọ̀ yẹn ni kó náà máa gbé mi sépè láì má rí ọ̀bọ̀ ti dínú èwo ni àkọsẹ́ ní tí a bá mi sọ̀rọ̀ ẹnu wọn yóò máa gbé mi sépè ni yóò máa bà mí ló kọjá yóò máa ṣe gbogbo ẹ̀ mo jẹ́ ojúmọ́ ká sọ wà tó tún mẹ́fà sísìn Sheikh Ismail Yunus ní Ismail lóyìn Ìgbò wọ́n bá pè mí wọ́n ká sọ wà tán mo gùn kí lọ wọ́n bá pè mí wọ́n ní kí n máa gbọ́ wọ́n bá gbé fóònù wọn ní gbọ́ tẹ́ni yẹn ń sépè lé mi lérí sípíkà lóyìn Ìgbò ìpín ńlá káràmùdá tó dé ní òpin ńlá ó pé Imraan ẹlẹ́ ó ṣe rí bú lérí spíkà lẹ́yìn àsùbá lóyìnbó wọ́n ní imam Ismail talili yìí wọ́n ní imam masalasi kan lẹ́gbẹ̀ẹ́ àdúgbò àwọn kí mo ṣe fún mo dá pé ìmọ̀ kí mo ṣe fún wọ́n ló ní mo ṣe wá sí kan kìnnìkan inna lillahi wa inna ìmọ̀ kò sí nǹkan kan wá sí kan bẹ tó ti da nǹkan kan tí ń serú àwọn yẹn ti gbọ́ wá sí kan náà jàmbá rẹ̀ bóyá ti ń tàn wọ́n bọ̀ pẹ̀lú kíní kan táwọn yẹn wá gbọ́ wá sí kan tó tú ibi tó dè wọ́n mọ́ ó dè wọ́n mọ́ bí kan wá sí kan tú lójó faraya kò lè mára dúró bọ́ sí sípíkà ní sépèlé mi ìyẹn mélòó mọ́ àmọ̀ torí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá pẹ̀lú gbogbo ayé ti ń gbọ́ wá káàkiri ọ̀rọ̀ yẹn ní kọ́tọ̀ pọ̀ ọ̀rọ̀ yẹn ní torí ọ̀rọ̀ tá yanjú ọ̀rọ̀ ẹbọ bí yẹn bá ti yanjú shirk yọ lọ́ta àkọ́kọ́ tẹni àfa tí máa yanjú ọ̀rọ̀ ẹbọ àkọ́kọ́ ta rẹ̀ làwọn tí wọ́n ń pera wọn láàfa tí wọ́n yé sáfa kọ́dà aláwo lè bá wa jà tó nǹkan kírísítẹ́nì ò sì ní bá wa jà mùsùlùmí lásán sì ní tọ́lẹ́kọ̀ọ́ àbọ̀dálà káyìí ní bẹ́ẹ̀ ń bá dín sọ yóò tún mọ̀ pé yes bó ti yẹ kí bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ pé má ṣe nǹkan mi lẹ́yìn Ọlọ́run bẹ Ọlọ́run má ṣe oògùn má ṣe bọ má ṣe gbá má ṣàwo mùsùlùmí gidi tí àgbàlá káyìí rẹ bá pé tí bá ti ń gbọ́
yóò máa ṣe é dé ní àwọn àfa nìkan ni ò ní bá mu àwọn tí a ń pè láàfa nìkan tí wọ́n yé sáfà ni ò ní bá mu bí yẹn bá já àfa yóò di pé bẹ́ẹ̀ ni ibi tálí wọn ò gbọdọ̀ wá kó yàn mọ́ wọn kọ́ farabalẹ̀ òní gbà òní jẹ́ wọn kó ọmọ wọn anabi gan dìkìlẹ̀ àpé èmi yé ṣe.